ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ àwọn sinimá Yorùbá fún wa bóyá èyí tá a ti wò tẹ́lẹ̀ èyí tó ẹ̀ṣẹ̀ jáde tàbí èyí tó ń bọ̀ lọ́nà ibi báyìí la ti ń sọ fún wa nípa ẹ̀ kí wàá ni mo mú wá fún wa lónìí wọ́nranwọ̀nran ọmọ wo ò ní ṣe wọ́nranwọ̀nran o ẹbí wo ò ní ṣe wọ́nranwọ̀nran á jìnà sílé mi á jìnà sílé yín á jìnà sílé gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí wọ́nranwọ̀nran á jìnà sílé yín látọwọ́ Azeezat Shorunmu òun mo ti mú yìí wá àfi ìsọwọ́lódì rẹ̀ tẹ́lẹ̀ yìí Sẹ́ríkì ọlọ́pọlọ tẹ́yìn náà bá mọ Sẹ́ríkì ọlọ́pọlọ ẹ ti mọ̀ pé sinimá ni sinimá wọ́nranwọ̀nran máa jẹ́ ẹ wò combination gbogbo àwọn tó wà nú ẹ̀ ó nagbára tẹ́yìn bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kọ́kọ́ ṣalábàpàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé ẹ bá a subscribe ẹ share ẹ like ẹ comment bí báyìí torí ìkànnì yìí a máa mú wá fún yín ní back to back báwọn sinimá yẹn ṣe ń jáde bẹ́ẹ̀ náà la ṣe mú wá. Wọ́nranwọ̀nran leléyìí is a gripping Yoruba drama that tackle the complexities of marital life, mental health, and the struggle of maintaining love amidst trial, with a powerhouse cast featuring Azeezat Shorunmu, Itele the icon, Adeniyi Johnson, pẹ̀lú Zainab Bakare. The film blends emotional intensity with real-life dilemmas, keeping viewers engaged from start to finish. Láti ìbẹ̀rẹ̀ dópin lẹ ti máa gbádùn wọ́nranwọ̀nran. Ṣé a fẹ́ sọ nípa ti Zainab Bakare àti Adeniyi Johnson nǹkan tó jọ fàánù sinimá wọ́nranwọ̀nran ó kọjá kékeré kò ṣe é mú rárá. Ẹ̀yin náà lọ wo wọ́nranwọ̀nran lénìí sinimá yìí dùn ó nítumọ̀ ó ní ọpọlọ nínú dáadáa ẹ̀yin ẹ lọ wò ó ti ń ṣó lórí Àpáta TV wọ́nranwọ̀nran ṣé a fẹ́ gbàgbé láti sọ nípa ti Adeniyi Johnson ṣe mọ̀ bó ṣe ń mú kọ́mẹ́dì yẹn wá náà ló tún fi kún ó dẹ̀ ń dùn mọ́ wa Itele the icon kọ́ pẹ̀lú Azeezat Shorunmu ó lékè ńkà ẹ̀yin náà lọ wo wọ́nranwọ̀nran lónìí náà orí Yorubaplus nìkan lẹ ti máa wo wọ́nranwọ̀nran o bẹ́ẹ̀ bá tún wò ó níbòmíì ẹ̀dá sinimá ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́nranwọ̀nran dùn ó nítumọ̀ nígbà tí mo wò ó mo lanu pé ìṣẹ́júṣẹ́ lọ ẹ̀lẹ́tíríkì bàbá àtùpà báwọn Yorùbá ṣe máa ń sọ wọ́n á ní ẹ̀lẹ́tíríkì bàbá àtùpà wọ́nranwọ̀nran ti ń ṣò lórí Yorubaplus ẹ̀yin lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò ó is a must watch for fans of Yoruba cinema. It's not just entertainment, it's a story of resilience, patience, and hidden struggles in relationship, portrayed through high-quality storytelling and stellar performance. Ẹ̀yin náà lọ síbẹ̀. Tẹ́ ẹ bá ti wò ó, ẹ padà wá sí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín sí bíbáyìí. Ṣé ẹ dúró de apá kejì àbẹ́ ẹ dúró dé? Ṣé ẹ lè rate sinimá yẹn ní 10/10 lọ́dọ̀ tiyín? Bó bá ṣe jẹ́, ẹ̀yin ẹ lọ wò ó lórí Yorubaplus. Kẹ́ ẹ padà wá sí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi kọ́mẹ̀ntì yín lẹ̀ kẹ́ ẹ fi review sí. Ẹ ṣé gan-an. Mo dúpẹ́ nítorí pé ẹ ń subscribe sí bíbáyìí. Ẹ bá a pín káàkiri kó dọ́dọ̀ àwọn èèyàn. Thank you so much.